kú dédé àkókò yìí gbogbo ẹ̀rọ wa nílé àtúntí dé bí a ṣe ń dé o àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtúntí dé Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà ibo la tún kalẹ̀ sí lẹ́nu ìlú Ẹgbẹ́dá ni ìlú Ẹgbẹ́dá la tún kalẹ̀ sí lẹ́nu níbi eré Oyadolu eégún kábíyèsí ọba Ẹlẹ́gbẹ́dá ibẹ̀ la kalẹ̀ sí lẹ́nu. Oyadolu tá a sọ yìí méjì ni àgbà wà kékeré wà ṣùgbọ́n ṣíwájú ẹ jẹ́ ká lọ wo eégún àárọ̀ tó làdé fún amúlùdùn ìjọyà. Amúlùdùn ló ti fi orí balẹ̀ fún ìyá gan ti ìlú Ẹgbẹ́dá yìí. ṣe rí i pé ní ọdún yìí Amúlùdùn ó mú ọmọ jáde torí kò mú ọmọ jáde láti ilẹ̀ wa o ọmọ jáde lọ́dún yìí. ìyá gan fún wọn lówó lẹ́yìn náà ijó tún yá. Eégún Amúlùdùn yìí ó jẹ́ eégún tó máa ń jó gidigidi ẹ̀yin náà wo bó ṣe ń lọ. kábíyèsí aláìlúwà ọba Kamila Ìsíbà olú ti ìlú Agége ọmọ oníyàn rọ̀tà ọmọ onítìrí ọ̀fọ́nrán ọmọ òròṣẹ́ṣẹ́ nìwà kábíyèsí ẹ máa wọlẹ̀. bákan náà ọba ti Orísun Báre òkín kábíyèsí o ẹ káàbọ̀ sórí ètò yìí. àwọn eégún alábala ni wọ́n ti ń jáde bọ̀ láti inú ààfin báyìí. ó ti ń súnmọ́ àkókò tí Ọya fẹ́ jáde nìyẹn. ṣé ẹ ti ń gbọ́ ohùn bàtà? Ọya ń bọ̀ lọ́nà. Ọya o Ọya ló yọ yẹ̀mẹ̀yẹ̀mẹ̀ yìí. tọ́yá bá fẹ́ jàmàlà ló wọ súníyàn tí ò ní láárí. Ọya tó poníyán ó forí ẹ̀gúndún yán
Ọ̀yá palámàlà ó forí ẹ̀gún kòkò àmàlà. Ọ̀pá kàlé bámìnà tí Ọ̀yádólú bámi ṣòro fonímàlé. Ọ̀yá o ọ̀kàrà ní ìlọ́jẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yá gùndélé onírà. Ràkúnmí lọ́yá lọ gùndókè ègbò. La fi kí Ọ̀yá pé olùpò ìpò bí ẹni pẹ̀yà àjàǹkó tó rìn jù lọ́yọ̀ tọ̀rọ̀. Ọ̀yá o òpèrè wá gbàjẹ́ òdenu ẹ̀jẹ̀ kó lóúnjẹ máa gbóúnjẹ lọ. Ọ̀yá ló forí balẹ̀ fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tí ìlú Ẹgbẹ́dá yìí. Ọ̀yá àti ọmọ ẹ̀ àwọn mẹ́jọ jáde papọ̀ tí ẹ̀ ń wò yìí. Eré ní ayọ̀ ọmọ ẹlòmíì lẹ́nu. Ṣẹ́mọ̀pọ̀ya ni eégún alágbádá tó máa kásẹ̀ ọdún lẹ̀ nílùú Ẹgbẹ́dá. Eégún ńlá ló ń kẹ́yìn ìgbàlẹ̀. Eégún kábíyèsí ọba Ẹlẹ́gbẹ́dá àti ìlú Ẹgbẹ́dá ní Oyadolu. Kábíyèsí aláìlúà Ẹlẹ́gbẹ́dá àti ìlú Ẹgbẹ́dá. Ọmọ làkàlàkà òṣèfìlágà kékeré eégún òṣègbéjó. Kábíyèsí ẹ kú ìnáwó ọdún o, ẹ kú àṣeyẹ o. Ọ̀yá àti ọmọ ẹ̀ wọ́n ń fẹsẹ̀ rájò lọ́wọ́lọ́wọ́ fún àbá yìí o. Ọ̀yá o ṣé o bó ṣe ń lọ inú ààfin Ẹlẹ́gbẹ́dá bẹ́ẹ̀ ni àwọn Ọ̀yá ti ń dára lọ́wọ́lọ́wọ́ báyìí. Kábíyèsí Ẹlẹ́gbẹ́dá ló ti gbé owó jáde bẹ́ẹ̀ tí bàbá rí bàbá ti ń náwó fún Ọ̀yá. ọ̀nà fún Kekere ọtún náwó fágbà. Kábíyèsí owó ẹ̀yẹ ò ní sún yín náà ẹ ti ṣọdún yìí ẹ tún ṣe tẹ̀mí lówó lọ́mọ àlàáfíà ara bẹ́ẹ̀ ló ṣe máa rí láṣẹ Èdùmàrè. Àwọn oníbàtà ni kábíyèsí tún náà fún báyìí. Kábíyèsí ò ṣàlàyé lọ́wọ́ fún àwọn eégún alábala náà. Ògbọ́n ni wọ́n náwó fún. Gbọ́rin ẹnu àwọn ọmọ Ọ̀yá àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ọ̀tún ìyá àgbọn ọgbà. Ọ̀yá dé ariwo obìnrin rorò ojú ọkọ lọ. Eégún Baba Ahmed Aremu orin ló pé làkàwà
ẹlẹ́gbẹ́dá ti ìlú Ẹgbẹ́dá. Ọ̀yádé ariwo obìnrin ìrorò ó jọ ọkọ lọ. Ìfáàrà ni eré tẹ́ rí tí Ọya sì ń ṣe lọ́wọ́ yìí o. Ẹ rí ọmọ Ọya ló ń yíṣọ yìí wájú àwọn kábíyèsí. Ó ní mo fi kí káàbọ̀, bẹ́ẹ̀ náà ń ju òrùkẹrẹ sí. Àwọn ojú ibi tó tọ́ àti ibi tí ó yẹ ni Ọya ti ń kọsẹ̀ báyìí. Lẹ́yìn tó bá kọsẹ̀ láwọn ibi tó tọ́ àti ibi tó yẹ láàrin ìlú tán, ìgbà yẹn ló ṣẹ̀ máa lọ síbi tí wọ́n ti máa ṣeré tí pẹpẹ ti máa tẹ́. Rí ìran eré wò lénìí. Orí kábíyèsí aláìlúwà ọba Professor Abdulkabir Adéyẹmí ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì kábíyèsí ọlọ́ta ti ìlú Ọ̀tà. Kábíyèsí ẹ máa wọlé. Kábíyèsí aláìlúwà ọba Sulaiman Adésínà Rájí aṣádewọn oníbà ti ìlú Ibà, oníbà ẹkùn Akọ́lédọyẹ ọmọ afẹjẹyẹjá. Kábíyèsí ẹ máa wọlé, ẹ káàbọ̀ sórí ètò yìí. Lákan náà mo rí bàbá wa kábíyèsí aláìlúwà ọba Abdulkabir Adélàjà Agbábíàká ọ̀sọ́nà ti ìlú Ìsọlọ̀. Kábíyèsí mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ sí orí ètò yìí. Àwọn ọba wọ́n pọ̀ níbí lénìí. Kábíyèsí ọlọ́tà ni ẹ̀rí tí àwọn eégún alábala pé bò yìí tí bàbá ń há owó fún gbogbo wọn níbi tí wọ́n ti ń kí bàbá káàbọ̀. Onítìrẹ ọ̀fọ́nrán ọmọ òṣèṣẹ́ nìbà. Àyẹ̀gbọ́n tí arábòbí lọ́jà bàbá ìdẹ́nu ló tó gbogbo owó fún ẹlẹ́ni. Ẹlẹ́ni ọwọ́ owó pé ẹlẹ́bi ń sọ. Lọ́dọ̀ ẹlẹ́bi gbẹ́sẹ̀ náà tó ní ọba wọn lọ́wọ́ bá lọ. Ìdíje oje ìyẹ̀wò ní ọ̀fà. Àyè ti sọ̀gọ̀dọ̀ dáná ní Abíọ́yá. Èèyàn tó ti sọ̀gọ̀dọ̀ dáná ní Abíọ́yá. Ìyá ti mọ̀ pápá tútù ní ọ̀pá wọn. Ọlọ́dọ̀ ọmọkùn lọ́dà. Wọ́n ní bọ́ọ̀lù ọmọkùn lọ́dà. Ẹ̀sọ̀ bàtọ́. Àwọn bá ní àwọn eégún tí ń kéré fún tí wọ́n ń kì ní lónìrànràn báyìí. Ọmọ ìjọ tí ó rà jà tí ń bẹ̀rẹ̀ nì. Kábíyèsí ọlọ́run.
kábíyèsí alákẹ̀sán ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀. kábíyèsí eléwù ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o ọmọ èṣù léwù èṣù gbọ́jà kalẹ̀ ó yà dáadáa ní okùn bàbá ẹni tí ó lọ. ọmọ ọgọ́dún ló ṣiṣẹ́ bẹ́ẹ̀lì ọmọ onímọ̀ pé ìjìnlẹ̀ ọmọ ọlọ́sọ́mi ọ̀lọ́dọ̀ ni ọmọ ọlọ́yọ̀ tó yẹ ní ọ̀tà àtọ́kù ṣọṣẹ́ onímọ̀ ọmọ náà ní ẹgbẹ̀rí ọba lọ́dún. àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni wọ́n ti wá ń kúnlẹ̀ tí wọ́n ń kí àwọn ọba báyìí. bẹ́ẹ̀ ni àwọn eégún ni wọ́n ń kéwì lọ lónìrànràn tí wọ́n ń kí àwọn ọba aládé níkàlẹ̀. ojú agbo yìí àwọn ọba ńláńláńlá pèsè síbí lẹ́nìí. látòrí bàbá wa kábíyèsí ọba ńlá ọba tó ń fi ọba jẹ kábíyèsí láńlẹ́gẹ̀ ẹ̀kú kejì ọlọ́ta ti ìlú ọ̀tà àrólé ìgbọ́mọdé kábíyèsí ẹ̀kú àgbọ́dìde. wọ́n fi àsìkò yìí kí kábíyèsí ọlọ́ta ti ìlú ọ̀tà pé wọ́n kú palẹ̀mọ́ ọdún ọmọ ọ̀gbọ́mọdé tá a máa ṣe ní kòpẹ́kòpẹ́ yìí níbi tí ẹ ti máa pàdé gbogbo ọba ilẹ̀ Àwórì ńbẹ̀ aláṣẹ lutas náà bá wà ń kàlẹ́ ńbẹ̀ láti lè gbé àṣà náà jáde sí gbogbo ayé. ọmọ sọ́wọ́dọ̀ lórí ìgbọ̀mọ̀ ọgbọ́n àti bí ọgbọ́n tí ìgbọ̀mọ̀ lọ́dọ̀ ọgbọ́n náà ló jẹ́ ọgbọ̀n bàbá ọba ọmọ ọkọ̀ ọ̀ọ́nù ìrẹ́jẹ̀ ọlọ́dọ̀ onípàdánwà àgbẹ̀bọ̀ kábíyèsí ọmọ tó oṣù lẹ́yìn èṣù bàtà ẹ̀jẹ̀ ọkùnrin bàbá ẹni tó bá bá ní ọkùnrin bàbá fún sẹ́tù. kábíyèsí ọlọ́tà àwọn náà ń fún àwọn oníbàtà lówó báyìí. gbogbo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ wọ́n ti fún lówó, gbogbo àwọn eégún alábala tó wà ń bẹ̀ pátápátá wọ́n ti fún lówó. bẹ́ẹ̀ ni àwọn lọ́ba làwọn náà náwó fáwọn oníbàtà tí wọ́n máa ń fi eégún. gbogbo ọba tí àbá dárúkọ ẹ̀ àfi ṣàfojúdi o, ẹ foríjì wá o. olú ti Orísun bá rí akí ẹ̀kọ́ àfìdíbalẹ̀ kábíyèsí oníkọ̀tún ọmọ Agùnlóyè bàbá mo kí ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀ o. onítìrẹ ọ̀fọ́rán mo kí yín o. bàbá kábíyèsí ọsọ́lọ̀ mo kí yín ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀. Ẹlẹ́gbẹ́dá ni wọ́n gba gbogbo àwọn ọba wọ̀nyí lálejò. Olú Agége mo kí yín o. ẹ̀kọ́ àdúrótì ti kábíyèsí Ẹlẹ́gbẹ́dá. kábíyèsí Oníbà Ẹkùn Akọ́lédọyẹ́ mo kí yín ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀, ẹkú àgbọ́dìde o. kábíyèsí Oníbà ẹkú palẹ̀mọ́ ti ayẹyẹ ti ọdún mẹ́ta lórí ìtẹ́ àwọn baba ńlá yín o. èyí tó ń bọ̀ kò pẹ́ yìí àjọ máa péjú ṣe ni o. ìgbà ọdún kan ló máa jẹ́ o. ọ̀yá
kékeré àti ńlá ẹ̀rí wọ́n ti lọ gbé aṣọ míì. Eré tèmi á yọ ọmọ ẹlòmíì lẹ́nu. Àwọn ọba ńláńlá wá pọ̀ lágbo tó báyìí. Ẹ ti rí i pé tí ò bá ní bó ṣe jẹ́ ẹ lè ráwọn ọba ńláńlá báyìí, ṣùgbọ́n Ẹlẹ́gbẹ́dá náà ló tó bẹ́ẹ̀. Ẹni tóbi tẹ̀ náà ló ń yá. Ọba ńlá ní kábíyèsí wa Ẹlẹ́gbẹ́dá náà, ọmọ ọlọ́ta odò, ọmọ aródẹdẹ wọ́mi. Ọya kékeré ló ti lọ gbé aṣọ mi báyìí. Ẹ mọ̀ pé oríṣiríṣi aṣọ tó pọ̀ lọ́wọ́ alágẹmọ. Ọya àgbà náà ti gbé aṣọ mi. Àǹkó ni gbogbo aṣọ tó ń gbé. Eégún ọba ni, eégún Ẹlẹ́gbẹ́dá. Ọmọ làkàlàkà ṣe é fìlájà, kékeré eégún ò ṣe é gbéjó. Ọmọ ọlọ́ta odò, ọmọ aródẹdẹ wọ́mi, ọmọ ọ̀gbọ́mọdé àfẹlẹ̀jà. Ọya bí o bá lọ ìgbà ó ló padà. Ọya bí o bá lọ bọ́jà kékeré ṣe ń jó bẹ́ẹ̀ ni àgbà náà ló ń túyà gbá. Bye.
Ọya àti ọmọ ẹ̀ lẹ́rìí tí wọ́n ti lọ gbé aṣọ mi báyìí. Bẹ́ẹ̀ ni àwọn ìyá àgbọ̀jẹ̀ ti ìlú Ẹgbẹ́dá bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin lórí ìrànràn orin ìdárayá lóríṣiríṣi. Aṣọ mi ni Oyadolu ti lọ gbé báyìí. Onírúurú àrán pọ̀ nílé alágẹmọ. Àwọn ọmọ Ẹlẹ́gbẹ́dá ni wọ́n náwó fún àwọn ìyá àgbọ̀jẹ̀ ń kàlẹ̀ yìí. Eégún Ọya eégún ńlá ni, eégún ọba ni. Ẹ bó ṣe ń tú yagba, ẹ wo ijó tó ń jó láti àárọ̀, ijó àràbarà, ijó lóníranran. Bẹ́ẹ̀ àti ìrí nǹkan kan, eré tí Ọya máa ṣe fún wa ń bí lénìí, ẹlòmíà kọ ha. Oyadolu aṣọ yìí mà pọ̀ jù. Ọya kékeré ló ń fi orí balẹ̀ lọ́jọ́ àwọn oníbàtà yìí. Lẹ́yìn náà ó mójó. Ọ̀jẹ̀ tí wọ́n ti mọ ìṣòro. Ọya kékeré ló ti kó idà pẹ̀lú ìyà sílẹ̀ báyìí. Aṣọ yìí fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn o. Ọya kékeré ló ti bẹ̀rẹ̀ sí ní yí aṣọ lóníranran báyìí. Ṣé ẹ rí bó ṣe ń lọ? Làkàlàkà ṣe fìlájà. Kékeré bí ó ṣe gbẹjọ ṣe rí pé eégún ìkéré lójú ṣùgbọ́n ó tóbi síkù. Àrà tó ń dá yìí ó kọjá bẹ́ẹ̀.
Oyadolu alọ́bọ̀ ni alọ́bọ̀ lérè ní ẹni bá lò má bọ̀ lọ ní délé bá bí Ọya kékeré ṣe ń yíṣọ bẹ́ẹ̀ làwọn ìyá àgbọ̀jẹ̀ tó ń kọrin fún un lórí ìrànràn. Àfiré ojú wa ní ríbi lè ní àfiré. Ọya o Oyadolu Kekere eré ni ó gbà fún ẹ. Bí ojú àgbo ìṣègùn tó bẹ́ẹ̀ ni Ọya ó ṣe ń sọ yí ká gbogbo rẹ̀. Aṣọ ọkùnrin tó wà lórí ẹ̀ náà ló sì yí o, kò tí ì gbé mi o. Ẹ wo bó ṣe yí tó yí yẹn, àwọn aṣọ láràràǹbarà òun ni Oyadolu ń yí báyìí. Ọya o Ọya kéré lójú ṣùgbọ́n tóbi síkù. Eré tó ń ṣe yìí ó wú àwọn èèyàn lórí púpọ̀ jù, ẹni bá ṣe ń da òbò. Ọya Kékeré Egungun Ẹlẹ́gbẹ́dá ti ìlú Ẹgbẹ́dá, ọmọ làkàlàkà ò ṣe é fìlájà, Kékeré Egun ò ṣe é gbéjó, ṣàgbé Kékeré Egun ò ṣe é gbéjó àbẹ́ẹ̀rí. Ó ti gbé aṣọ mi báyìí, ó ti di aláǹtakùn, ó di aláǹtakùn ló bá fi ní ta àfẹ̀yìn ta. Ẹ bó ṣe ń gbé tó ń sọ, tó bá gbé kan á sọ kan lẹ̀, á tún gbé kan ṣẹ́rí. Ó ti gbé aṣọ mi mọ́ torí ẹ̀, aṣọ méjì ló wà lórí ẹ̀ báyìí tó ń yí papọ̀, ṣé ẹ ti rí? Ó ti sọ̀kanlẹ̀. Ojú àwa ò ní níbi ilé ní wa. Eré ni Ọya Egungun Oyadolu eré ni, àwọn eré má lè gbàgbé eré tí Ọya Kékeré ti ìlú Ẹgbẹ́dá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Oyadolu ó ní kọ̀rọ̀ gbọ́n gbangba, ẹ bó ṣe yìí tó tún yìí yẹn látẹ̀yìn ni. Bẹ́ẹ̀ làwọn èèyàn pariwo kù Ọya o, gbogbo àwọn lọ́balọ́ba ló ń juwọ́ sí ló ń kí. Ọya! Ọya o eré ló ṣe. Àwọn bí àwọn ọba aládé bọ́ ṣe ń da owó bò, bẹ́ẹ̀ ni kábíyèsí Ẹlẹ́gbẹ́dá fúnra wọn làwọn náà tún ń da owó bò. Eégún ẹni bá dí oore orí á máa wú atọ́kùnrin, orí bàbá kábíyèsí Ẹlẹ́gbẹ́dá wú, gbogbo àwọn orí ọba aládé tó wà ń bẹ̀ ló wú.
gbogbo bẹ̀ sí náà fún ọya. Ọya ti pa aṣọ kan pọ̀ sílẹ̀ báyìí, ẹ ká wàrà tó fẹ́ fi eléyìí dá o. Ó sọ ọmọ agbélé yìí níbẹ̀ ló ń yí lọ bí àgbá mọ́tò. Eégún eléyìí eégún tó ṣeré gidigidi ni. Oyadolu ó ti dùbúlẹ̀ sílẹ̀ báyìí, ẹ wàrà tó ń fi aṣọ dá, ẹ wò ó ti yí aṣọ ẹ sẹ́sọ̀. Ológbòjò ni ó tó. Oyadolu tó bá jẹ́ tiẹ̀ là ń bá wí, kò ní séwu lénìí. Àlọ́dé lọ́wọ́ ń lọ sẹ́nu, àtẹ̀bọ̀ lẹ́sẹ̀ ń tẹ̀nà, ẹni bá ní o má bọ̀ ní òní délé bá. Ẹni bá ní o má bọ̀ òun lò ní délé bá. Iwájú oníbàtà lọ́yà wà tó tún ti ń dára báyìí, oníjókòó ló tún fẹ́ yí fún wa yìí. Àrà oríṣiríṣi ni Oyadolu kékeré ló fi ń yí aṣọ eégún kábíyèsí Ẹlẹ́gbẹ́dá. Ẹ bó ṣe yí lórí ìjókòó nìyẹn. Ọya o.
náà gbé sí àárín agbo yìí tí Oyadolu lọ fa aṣọ kan nílẹ̀ tó gbé sórí ẹ̀. Jẹ́ káwàrà tó fẹ́ fi lè dá o. Eégún eléyìí ń dára púpọ̀. Oyadolu ló ti gun orí ọ̀kadà níbi tó tẹ́ aṣọ sí yìí. Eégún ńlá, eégún tó kéré lójú tó tóbi síkù. Ọ̀yà o, ó gbé aṣọ yẹn látòrí ọ̀kadà, ó fi sọma, ó gbé ó yí bọ́ sílẹ̀. Ṣé rí pé eégún Ọ̀yà yìí eégún ńlá ni. Kábíyèsí ọlọ́tà, àbá kábíyèsí ọlọ́tà dìde pé eégún eléyìí ṣeré. Lẹ́yìn tí Oyadolu yí aṣọ tán, ó ti kó idà àti ìyàlé lọ́wọ́ ìwọ̀n ijó ló ń jó yìí pẹ̀lú gbogbo agbó tí yí látàárọ̀ gbogbo tó pa fún wa. Oyadolu, mo kí ẹ kú eré o. Àrà tó dá lọ́dún yìí tó bá tún dìwòye mi wàá dájú bẹ́ẹ̀ lọ.